mo ní kó máa lọ ó lóun ò lọ sẹ́ ó náà máa yanjú ọ̀rọ̀ mi báyìí ó lóun ò lọ mo ní kó jáde lọ ó lóun ò ní lọ bí kankan ó ní bíbẹ̀ ni màá tó ń jọ máa wà. yóò mọ ìyà yín lẹ́nu àwọn bàbá ìbá wọlé àtọ́ wọlé mo ti bọ́ sínú yàrá mo ti wo ìpadà mo ti change ojú sí wọn. àmọ́ ṣe rí God báwọn bàbá yìí ṣe wọlé wọn kọjú síbi wọ́n kí mi mo kí wọn kíkí tí wọ́n kí mi tí mo dẹ̀ kí wọ́n padà bàbá tó wà lẹ́yìn bàbá yìí ó wọ̀ polo pẹ̀lú jean bàbá wájú materials làwọn wọ̀ native ni wọ́n wọ̀ wọ́n sì dé fìlà tó wà lẹ́yìn wọ̀ polo pẹ̀lú jean wọ́n ní wọ́n ti rí ẹni tí wọ́n béèrè wọ́n ti wọ sí ti rúùmù wa kò sí kẹ́kẹ́ mẹ́sì sí wọ́n ti wọ́ àbẹ̀ntọ́ béèrè wà nulẹ̀ kó jáde olóhùn ò jáde so wọ́n ti wọ́ sọ pé òun lálejò ó dẹ̀ ti wọ́ àjọkọ̀ wọ́n bá ní madame má bínú o ó dẹ̀ pa àwọn mojú yìí mo ní ẹ̀ lè mojú yìí ó dà ẹ̀ mojú yìí ẹni tó wà lẹ́yìn tó wọ jeans ó lóun ò mọ̀ báyìí ó ní ojú tó wà lẹ́yìn yìí ni mo mọ̀ mo lójú òun kò sí lẹ́yìn mi olójú kó wà lẹ́yìn yìí tí ń sunkún lójú òun kò sunkún ó ní ẹ má jẹ́ kí n tẹ̀yìn díẹ̀ girama yín sunkún lẹ́yìn yín torí wípé girama ti mọ̀ pé tẹ́ bá iná kan jóná yín iná ẹ̀sán ìròjọ́ kankan fún wọn o ìrò kankan àti ìsọ̀rọ̀ ó ní màdàmí mo ṣe rí yín ó ní iná kan jó ó ní wípé iná kan jó ìgbìrìgbìrì ó ní náà ìdílé ó ti mú yín lásọ ó ní tó bá jó yín náà tán ó ní náà yóò tún gbó mọ́ lórí ilẹ̀ ó ní ẹ̀san káwọn tó gbé yín nígbà tí ṣe oníwóúnjẹ ó ní bẹ́ẹ̀ ṣe wà yìí ó ní kì í ṣe bàbá yín ló ṣẹ̀ o ó ní ìran ìyá yín ló ṣẹ̀ ó ní tí náà ẹ̀sán ìbá fi lè jó tó lórí yín ó ní kúrì kì í ṣe nǹkan kan ó ní ẹ̀sán yẹn ti mú ní lásán ó ní ẹ̀sán ìbòkó ti mú ní lásán ní o ó ní iná ẹ̀sán tó ń jó lára yín ó ní tó wọ́n fi ń ṣe pàṣẹ fáwọn ẹlòmíì ní ẹ̀sán mo sì tí nípa bàbá ìgbẹ́ stop ní ẹ̀sán ló ń jó yín ìyá ò ló ń sunkún lẹ́yìn yín ó ní girama yín ló ń sunkún ó ní girama ń sunkún gidi gan ni ó nígbà tí mẹ́sẹ̀jì wọlé ọ̀dọ́ ọ̀pọ̀ ọ̀nà wà tó ti pé ibi tó ń wá ìwọ̀n ọmọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ́ o ó ní bàbá yẹn sẹ́yìn àbúrò ló sẹ́ndì location sọ pé ibi tó ń wọ̀n ọmọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ́ gbogbo wọn fẹ́ fún ṣògùn ó ní ọkọ àti ìyàwó bó ṣe share location sí mi pé wọ́n ti gba fóònù ọwọ́ òun o pé share location nìyẹn location tó share làwọn fi dé ibà owó tẹni pé ẹ̀yin mẹ́yìn ọkọ àtẹ̀yìn fẹ́ lo òun but bí tètè tó sọ̀rọ̀ yẹn fún báyìí ni girama yín dé sóhun girama yín dé tó bá júwe girama mi ó ní wọ́n rí báyìí wọ́n ṣe báyìí wọ́n máa sọ báyìí wọ́n máa ṣe báyìí ó ní yes ó ní girama yín wá dé pé kóhun tẹ̀lé wọn wá kọ́rọ̀ lè nílé ojú òun wá sọ fún wọn pé òkú kan ló máa ń bóun sọ̀rọ̀ nísìn wọ́n sọ pé àwọn ọ̀dọ̀ fi wá ó ní nǹkan táwọn ṣe lọ́wọ́ àwọn paná díẹ̀ ni pé madam ẹ ti jẹ́ kí ní ẹ̀sán ẹ̀ jẹ́ kó jó kò lè sí ó gbé ó ti jó yín ó ní wọ́n fẹ́ wá ìpò rẹ̀ yín kúrò lórí ilẹ̀ ni ó ní tẹ́yìn bá ti lè kú lẹ́yìn nìkan ló kù tẹ̀ dìnnà yín mú ó ní ọkọ ìyá yín ìyá bàbá yín ó kàn forí kó mi álíìsì ni ó ní forí kó mi álíìsì ni ó ní kò dẹ̀ sọ pé bàbá yín máa bímọ sáyé kó tó lọ ó ní ìran ìyá yín ni ò ní sí mọ́ ó ní ìyá yín ọkọ tó bí náà nìyẹn ó dẹ̀ ti kú ó dẹ̀ tún wá kó ẹ̀yin náà tẹ́ kú ọyọ kan ẹ̀yin tí wọ́n kó ọyọ kan ní ìsìn tẹ́kọ̀ọ́ bá múra ni ó ṣeé ṣe kí kẹ́ gbé ìran yẹn dìde ó ní àwọn ní ìsìn yìí báyìí ó ní bí tẹ́ ẹ̀ bá ṣọ́ra ó ní iná ẹ̀sán yìí bó ṣe ń jóbọ̀ yìí ó ní ẹ máa ìran yẹn máa kúrò lórí ilẹ̀ ni ìyá ìyá yín kọ́ ló ṣẹ̀ o àmọ́ ìran ìyá ìyá yín ló ṣẹ̀ orí ìyá ìyá yín náà ti kẹsàn yín ni torí pé ìyá ìyá yín yẹn ìtorí ìyá rẹ̀ náà fi ṣe nǹkan yẹn ó ní ẹ̀lọ́ bèrè ìyá ìyá yín gbogbo ọmọ tó bí sáyé òun kọ́ kò sí níbo ẹsẹ̀ ní kọ́sì develop ẹlọ́mọ tí ó dé pé òun àti ìyá ìyá yín lẹ́jọ́ mọ̀ ìyá ọmọ bàbá ó ní bóun ṣe bọ́ yẹn
Torí ẹ̀san yẹn ló yẹ kẹ́ bọ́ sírú àwọn ẹbí báyìí. Àwọn ẹbí náà délé àwọn náà ti ṣe nǹkan tí ò dáa. Ìyà nǹkan tí wọ́n ṣe yẹn làwọn náà ń jẹ nísìn. So ẹbí tó fẹ́ fìyà jẹ ó pàdé ẹbí tó fẹ́ fìyà jẹ yẹn. Ó lọ̀rọ̀ ẹ̀yin méjèèjì. Kí lọkọ yín ṣe fún yín gan-an? Níbo ìṣẹ̀lẹ̀ sí sunkún nìyẹn. Bẹ̀rẹ̀ sí sunkún. Ẹkún tó ń sun. Ẹ sọ̀rọ̀. Ó ló ń bá sọ̀rọ̀. Nǹkan báyìí ló ṣe. Ó ní wà tó ń sọ gbogbo ètò ní nǹkan tó ṣe yóò dáa. Nǹkan tó ṣe yóò dáa. Ọmọdé náà ti ṣe ti pọ̀ ju ẹjẹ́ fáyín sínú ogun. Ẹ lè fi bọ̀bọ̀ ilé ẹ ti dé pa. Tẹ bá fi lẹ́nu kó ya wèrè àbí kó kú. Tẹ bá fi sílẹ̀ inú kó ya wèrè àbí kó kú. Ẹ lè fi lẹ̀. Ẹ bá ti má ṣoògùn kankan sí. Kálẹ̀ ṣoògùn kankan sí. Tẹ rìpọ́ọ̀tì ẹ̀ sí police station. Ìbá dáa. Nígbà wọn bá ṣoògùn sí kò ní sọ̀rọ̀ kẹ́lẹ́pẹ̀ ṣe nǹkan kan ni ó máa di ẹ̀ṣẹ̀ atọ́rọ̀ òdọ́mọ̀. Ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ẹ̀ṣẹ̀ àtọ̀ tí òdòmú wọ́n ti ṣẹ̀ tipẹ́tipẹ́. Àǹtí ẹ ti kú ó ti kù díẹ̀. Ẹ bá ti má ṣe nǹkan sí i. Ó nù ní. Ìgbà tó bàbá yẹn wá bóun sọ̀rọ̀ ara wọn wá balẹ̀ òun wá sunkún. Bàbá yẹn náà wá realize pé adúgbò nǹkan tó ṣe fún ẹni. Ìyá ẹ àti àbúrò ẹ òun ni wọ́n balẹ̀ ọlá jẹ́. Bàbá yẹn wá sọ pé yí òun pé àwọn kọ́ ló balẹ̀ ọlá jẹ́ o. Ó kẹ̀jẹ́ wípé ọwọ́ wọn ló ti jìyà ní o lẹ́ti jìyà ní o. Àwọn ìran ìyá rẹ ló ti balẹ̀ ọlá jẹ́ o. Àwọn ìran ìyá rẹ ló ti bà gbogbo ẹ̀ jẹ́ o kì í ṣàwọn eléyìí o. Àǹtí Ṣeun ó ní kì í ṣàwọn eléyìí o. Àwọn ìran ìyá mi ló ti bà ayé jẹ́ o. Ìwọ ni mo wá fẹ́ ṣe. Mo ní láti gbà ká mú. Ìgbọ́n ní kì í ṣe òun ló dálẹ̀ fáwọn ìran ìyá mi ni. Bá a ṣe gbà ká mú ènìyàn. Kí la wá fẹ́ ṣe sí i lọ́rọ̀ pọ̀ níwè kọ́bọ̀. Àkọ́kọ́ náà gbogbo ohun tí bá ti ṣe wọ́n á tú àṣírí láàrin gbogbo ẹbí. Láàrin gbogbo o gbọ́dọ̀ tó ṣe ní gbogbo ẹbí ká lè mọ̀ pé gbogbo táwọn ń ṣe pẹ̀lú ẹ̀ ojú lásán kọ́. Tí yẹn bá ti wà lọ á bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ fọmọkùnrin. Bóyá ó ṣe é ṣe tí ìtẹ́ ẹ̀fún jẹ́ kó bàjẹ́ lára ẹ̀. Tó bá ti bàjẹ́ lára ẹ̀ a máa mọ̀ next step tá a máa ṣe. Bọ̀bọ́ yẹn máa ní ṣé òun lè máa lọ ń tòun? Wọ́n ní kó máa lọ pé ó lè máa lọ pé ká lọ́wọ́ àgbẹ̀ pé kò sí nǹkan tó kàn òun bẹ̀ ṣe bí àìṣẹ̀ pàdé ni. Ní olóògùdè ní o òbí tẹ ẹ̀wọ̀n kò tẹ wá lọ ṣe torí ẹ̀sùn torí èèyàn gidi fọ̀rọ̀ lọ ẹ fọ̀rọ̀ lọ ẹni tó fẹ́ gbẹ̀san lára yín already. Ẹ̀yin tẹ́ bá ń wò mí báyìí sinimá mi àkọ́kọ́ tí ó kò sí sinimá mi àkọ́kọ́ àmọ́ àkọ́kọ́ sinimá lórí YouTube yìí Ọpọlọ ẹ bá mi lọ wò ó lè ní mo jà ń bẹ̀. Ìyá ẹ mo sọ àwọn gbó ẹ pa àwọn body join body you join body you collect you join body you. Ẹyin náà kí n gba tó sùn lórí ti YouTube lórí ti studio wa yìí a ṣe mẹ́rẹ̀ bọ̀dápò nìyẹn o àti ìparí ẹ rí mo pé ẹ wo má jà ẹ̀rí gbogbo ẹ̀bẹ̀ àti ìparí àjọ àlàgbà kọ́lọ́run bá kó jọ kó rán àánú sí wa àwọn tó lọ́n dẹ̀ ti rán sí wa kó bá máa bùkún wọn kó máa wọ owó tì kó sì máa tọrọ jẹ ó yẹ kí ẹ mọ̀ pé àti ìparí àwọn ariwo tó ń wọlé yẹ pé ẹ kàn máa wọlé àmọ́ díẹ̀díẹ̀ báyìí là ń ṣe kí ni náà yẹ ẹsẹ̀ lẹ́kù láìpẹ́ láì jìnnà ọlọ́run ó fún wa lágbára àtòkùn àti lè parí àṣọ fún yẹn tẹ́ ẹ bá lágbára àti bá wa àti rà ó ní nígbà tó ní ok kò sí wàhálà bẹ̀ wọn kò gbọ́ ẹbí jọ nígbà tó kò gbọ́ ẹbí jọ wọn ní káwọn olùjọ́ ó lóun òun bẹ̀bẹ̀ ó ṣe gbogbo yẹn bàbá yẹn dúró táwọn àwọn bẹ̀bẹ̀ kò ṣèjọ́ kan wọn lọ wọn tó dé àwọn yanjú ẹ̀ nígbà táwọn yanjú gbogbo ẹ̀ tán àti ṣeun wọn bẹ̀rẹ̀ sí ní nǹkan fọ́kọ̀ wọn pé káàrẹ̀ kó dẹ̀ ló wà òkè kó bá lè ṣe mo ní àwọn olùkú yẹn mi ìfẹ́ wọn ní kò sí nǹkan tó kà wọn kọ́kọ́ yẹn ni síbí òun ló fẹ́ òun lè ṣe wedding
o gbọ́dọ̀ divorce ara yín kò dẹ̀ ní divorce ẹ tó o bá ṣe o dẹ̀ gbọ́dọ̀ filẹ̀. ẹ wò ó kí làwọn fẹ́ ṣe sí báyìí gbogbo ẹbí ti péjọ mo ti sọ fún wọn pé kọ́ má bínú mo ti sọ gbọ́n wọ́n ti ń ṣiṣẹ́ fọ́kọ mi lọ. ìkànnì àwọn tó wà níbẹ̀ ni pé kí làwọn fẹ́ ṣe báyìí mo dẹ̀ ti jẹ́wọ́ fún àbúrò ọkọ mi pé ẹni tó ń fẹ́ wọ́n sọ pé ó dáa o èmi ni o bóun ṣe fẹ́ ṣe báyìí mo ní ó máa pè ó máa bẹ̀ náà ni àbí a máa ṣàlàyé gbogbo tó wà nílẹ̀ a máa ṣàlàyé fún ó ní rárá o tó gbọ́dọ̀ gbogbo táwọn ẹbí òun ṣe rárá o pé òun bóun ṣe máa bá a sọ̀rọ̀ kí n má wọrí ó ṣàwọn blọọkì bọ̀bọ̀ yẹn ìmọ̀ ọ̀hún ó ṣáà lọ bẹ̀ẹ́ ó ṣáà ṣe kínní àwọn come back together àwọn èmi náà bàbá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún un tó bá ní kó lọ wá lọ sign paper divorce alóhùn ò divorce mi ìfẹ́ yẹn kò gbóná bẹ́ẹ̀ mọ́ pọ̀ òfẹ́ sí wà láàrin wa wọ́n ti fi sínú pílà ọlọ́run nìkan ló lè tù bàbá yẹn náà dẹ̀ ń try àmọ́ wọ́n náà ò divorce mi bàbá wa pè ń jọ́ náà pé o gbọ́dọ̀ divorce ọmọbìnrin kádà àwọn ò tí ì tu ẹlẹ̀ tó ṣe wà ní òde yẹn ni ò bá mọ̀ olópin òun ní kọ́ fún un padà sínú òde yẹn olópin òun olóhùn ní fílẹ̀ o ò ní fílẹ̀ ìkànnì ẹ̀ torí pé ó ti mọ̀ pé àtẹ ò lè dọ́mọ́ ìkànnì ẹ̀ ìkà burúkú ni ẹ̀ ó ní rárá ó ní bàbá mi sọ pé kò ń fẹ́ mi ó ní rárá ó fi ilẹ̀ wọn náà sábà ṣe ó ṣàlẹ̀ àwọn padà divorce wọn wá pè dádì òun bàbá yẹn náà lò pé dádì òun wálé wọn expect dádì òun bínú gan pé ó ṣe máa ṣe kọ́ kíní kan nígbà tó pa àbúrò mi tó pa kíní kan wọ́n ṣáà bá ọba sọ pé bàbá tó pàwọn máa take care case up wọ́n kí bàbá máa take care pé spiritual battle ni pé wọ́n ti fara sílẹ̀ náà ni nìkan bàbá yẹn ṣáà bá wa dádì mi sọ̀rọ̀ pé Àbújá tẹ̀ ń gbé ẹ mọ́ ọmọ yìí lọ o bàbá ẹ ti dàgbà ẹ gbọ́dọ̀ máa rí o tí ẹ bá fẹ́ kí ìrìn yín ó tán lórí ilẹ̀ ayé yìí kí ẹ̀ẹ̀ṣẹ̀ táwọn ọ̀ràn ìyá ọmọ yìí ṣiṣẹ́ kó ké lórí yín ẹ gbọ́dọ̀ máa rí o ẹ gbọ́dọ̀ máa rí bó ṣe kẹ́ ẹ fẹ́yàn tó ti bí gbogbo ọmọ tán kó bímọ kan àbí méjì fún yín ẹ gbọ́dọ̀ máa rí o ó sábà àbájáde mi sọ̀rọ̀ ọ̀pẹ́ ẹ̀rí mi gbọ́dọ̀ fẹ́yàwó mi wọ́n plan láti mi náà plan pé àwọn máa fẹ́yàwó mi so àtìmájáde mi àlọ́ sí Àbújá àlọ́ gbàbúrà mi ò lọ tí wàá pàdé ọkọ tó ń fẹ́ tó ń wà nílé ẹ̀ dìísìn tó ń sọ̀rọ̀ yẹn ó ní kó wàá sọ ọkọ fún mi ó ní ṣé mo mọ̀ yìí pé bọ̀bọ̀ Fẹ́mi tá à sọ yìí ó gbé nǹkan jẹ ni ó ní òun ti chain nọ́mbà òun ṣe gbogbo ẹ̀ àǹtí àmì náà gbọ́n bọ́tà òun ò bá wọn sọ̀rọ̀ mọ́ òun ti face life òun ó ní nígbà tí òun mọ̀kọ́ tó ṣàṣeṣá náà ṣàdílé wọn bá kó ti gbé nǹkan jẹ bọ̀bọ̀ ló ṣe get nọ́mbà òun tó ń ṣe mọ̀ ó ní òun kàn stroke lórí Facebook ìjọkọ̀ ni òun bá rí i lọ́sọ pé rest in peace kí ló pa Fẹ́mi kí ló ṣe Fẹ́mi wọn sọ pé Fẹ́mi gbé nǹkan jẹ wọ́n ní journey tó ìrìn àjò tó ń wá rìn tó ń bá gbogbo wọn lájọṣepọ̀ tó ń ṣe gbẹ wọ́n ní dìísí tó ń ṣe ń sọ̀rọ̀ ló ń ṣe máa ń regret gbà tó ń bá rántí gbàgbé báyìí ara òun sì máa rí òun lára pé òun ṣerú nǹkan bẹ́ẹ̀ torí pé iná ẹ̀san yẹn ó kì òun mọ́lẹ̀ gan so iná ẹ̀san kì í kú bọ̀rọ̀ ẹjọ́ nítorí Elédùmarè atọ́kùnrin àtobìnrin ẹ má jẹ́ ká jẹ́ kí iná ẹ̀san kó gba agbára lọ́wọ́ wa iná ẹ̀san torí pé àwọn ìtàn míì gbọ́ tó lè jẹ mọ́ pé a máa pè ní ẹ̀san iná ẹ̀san tó jẹ́ kí n rò pé ká pé ilé ní locked so that àní máa mú táìtù mọ́ fúnra wọn so ti yín bẹ́ẹ̀ èdè mọ́ pé múfù mi tó ń bọ̀ orí YouTube mi tí a pè ní ọpọlọ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi polówó ẹ bá mi wo ọpọlọ o ẹ bá mi wò ó ẹ ní sẹ̀sìn ayé ẹ ní dààmú o agbára lọ́wọ́ Elédùmarè ẹ ṣé tẹ́ǹtẹ́tí sí wa ìtàn tí mo sọ fún yín yẹn a máa bẹ̀rẹ̀ ní àárọ̀ ọ̀la ìtàn tí mo sọ fún yín a máa bẹ̀rẹ̀ ní àárọ̀ ọ̀la ìbálòpọ̀ pọ̀ ọ̀nù tàn yín ẹ má bínú kó sàárọ̀ ọmọdé ẹ bá ń farabalẹ̀ wò ó nítorí wípé kí ni in tójú wọn rí lóòótọ́ ni time ta wà yìí say no to abuse ni bẹ́ẹ̀ ni ọkùnrin abuse obìnrin abuse ọkùnrin o obìnrin abuse ọkùnrin o obìnrin abuse ọkùnrin o àmọ́ kò yé yín à ń bọ̀ àti ìdè ẹ ṣé.